síbi tí mo yé ìdìkàrẹ́ olúfimọ́ tí mo ṣe náà sí mi station ìgbà àtàlájú náà ló pa. Alhaji Saheed Osupa tó yẹ kí n máa tẹ̀lé lọ sí ìlú Amẹ́ríkà ló wá di wípé police station láti wá jọ ń rojọ́. Ta ló sọ ọ̀rọ̀ yìí? Alfa Suna òun mà ló sọ ọ̀rọ̀ yìí o nígbà tí Agbalẹ̀tù tó ṣe interview fún. Bẹ́ẹ̀ ò bá gbàgbé yánpọnyánrin tó ṣẹlẹ̀ bíi oṣù mélòó kan sẹ́yìn níbi tí Alfa Suna ti ń tú àwọn àṣírí kan nípa Saheed Osupa àti àwọn voice note tí ó gbé síta tó sọ wípé Saheed Osupa sọ. Lẹ́yìn ìgbà náà ó tún sọ pé àwọn kan competition wọ́n wà òun wálé wọ́n ní kóun yọjú sí àgọ́ àwọn ọlọ́pàá wípé àmọ́ òun ò lọ torí pé òun ò mọ àwọn tó ń competition sí òun. Gbogbo yánpọnyánrin yìí ló ṣẹlẹ̀ bíi oṣù mélòó kan sẹ́yìn o, àmọ́ ní báyìí a rí níbi tó ti ń sunkún tó ti ń rojọ́ o, tó ń sọ pé pẹ̀lú gbogbo wàhálà wọn àti ìlàkàkà wọn lẹ́yìn àwọn olúfimọ́ àfìgbà tó jẹ́ pé ọgbà àgọ́ àwọn ọlọ́pàá láti jọ padà bá ara wa. Ó ní bóun ṣe wà yìí Saheed Osupa jẹ́ ẹnìkan tóun fẹ́ràn gidigidi tóun dẹ̀ bọ̀wọ̀ fún torí pé kí ni bàbá òun àti ọ̀gá òun ní ṣe wípé àmọ́ látàrí gbogbo yánpọnyánrin yìí òun rí wípé ìfẹ́ tó wà láàrin àwọn kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ àti àwọn ìjà kan tó ṣẹlẹ̀ láàrin àwọn. Èyí ló fà á tí Saheed Osupa fi lọ sí àgọ́ àwọn ọlọ́pàá tó fi lọ fi ẹjọ́ òun sùn níbẹ̀. Àmọ́ nígbà tí wọ́n lọ wọ́n pe òun gbà tóun débẹ̀ wọ́n ní káwọn rojọ́. Lẹ́yìn ìgbà tí Alhaji Saheed Osupa rojọ́ tiwọn wọ́n ní kóun rojọ́ tòun. Òun ò ṣe mí ní òun ò ṣe méjì òun dọ̀bálẹ̀ gbọ̀nrọ̀gọ̀dọ̀ sílẹ̀ wípé ọ̀gá mi bàbá mi ẹ dáríjì mi ò torí pé kí ni ọmọdé ló ń ṣe òun. Àmọ́ bóun ṣe dọ̀bálẹ̀ ní Saheed Osupa bá yí sẹ́gbẹ́ òmíràn ó ní wọn tilẹ̀ wo ibi tí òun wà rárá. Ìyẹn ló wà fà á tí ìkan nínú àwọn ọlọ́pàá yẹn fi sọ wípé Alfa Suna dìde ò torí pé kí ni ní àgọ́ ọlọ́pàá tí ò wà ìwọ̀n kì í dọ̀bálẹ̀ máa wá ń rojọ́ ni o. Wípé bẹ̀ lòun ti wá bú sẹ́kún pé pẹ̀lú gbogbo wàhálà àwọn lẹ́yìn àwọn olúfimọ́ ṣé àgọ́ ọlọ́pàá láwọn máa jọ parí ìrìn àjò yìí sí. Ohun tó yẹ kó máa bá Saheed Osupa jẹ ní ìlú Amẹ́ríkà kó máa tẹ̀lé wọn travel out of the country ló wá di wípé àgọ́ ọlọ́pàá láwọn jọ parí ìrìn àjò òun sí pé ohun yìí pa òun lẹ́kún lọ́pọ̀lọpọ̀. Bákan náà tún mẹ́nu bà ohun tó ṣẹlẹ̀ láàrin wọn àti Sheikh Àmì Ọlọ́run níbi tí ó jẹ́ wípé ó fún ọmọbìnrin kan ní oyún. Nígbà tí Àmì Ọlọ́run àti àwọn òbí ọmọ tó fún lóyún nígbà tí wọ́n gbọ́ sí ọ̀rọ̀ náà wọ́n wá Àmì Ọlọ́run wá níbi tí wọ́n dẹ̀ ti ń sọ̀rọ̀ yìí ó mẹ́nu bà wípé kọ́n jẹ́ kó máa mú ọmọ yìí lọ sí ìlú Ìbàdàn torí pé kí òun sì ní àwọn òbí nígbà náà. Bàbá lòun máa ń pe Àmì Ọlọ́run àmọ́ kí ni Àmì Ọlọ́run sọ? Àmì Ọlọ́run sọ pé ta ni bàbá wèrè? Ó náà wá yà òun lẹ́nu pé ẹni tóun fi ṣe bàbá òun wá ní pé òkè ẹ jẹ́ kó máa mú ọmọbìnrin yìí lọ sí ìlú Ìbàdàn. Àmì Ọlọ́run wá ń bi òun léèrè wípé iṣẹ́ wo ló ní lọ́wọ́ tó fẹ́ fi tọ́jú ọmọ yìí. Òun níṣẹ́ tíátà tóun ṣe yìí nì lòun máa fi tọ́jú ìyàwó lòun máa fi tọ́jú ọmọ. Ó ní kí ni bàbá ìyàwó yìí ṣe sí òun? Ṣe ni bàbá yìí mú òun lù débi wípé ó ṣẹ̀ òun nígbò ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ ní imú òun. Ẹ jẹ́ ká jọ gbọ́ láti ẹnu Alfa Suna níbi tó ti ń ṣe àlàyé ní kíkún lórí ètò Àgbàlẹ̀tù. Wọ́n bi ọmọ yẹn náà léèrè gbọ́ sí lóòótọ́ kí nǹkan oníbẹ̀ẹ́ ni èmi àtòun ti jọ sọ̀rọ̀ èmi mọ́ lóyún. Àwọn òbí méjì yẹn dorí kodò báyìí bàbá ẹ̀ ṣe báyìí ọwọ́ akù kí wọ́n tú ọ̀rọ̀ sí mi wọ́n sáà ti sọ ọmọdé ṣé mo ti sọ fáwọn òbí mi bí Àmì Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi? Mo ní bẹ́ẹ̀ ni mo ti pe pọ́pùsì mi ní Ìbàdàn wọn ò tí ì létí mi àyẹn. Mo ní kí ni wọ́n sọ? Mo ní inú wọn dùn ní pé àwọn ti ẹ̀ fojú rí àkọ́bí ọmọ àwọn. Èmi mo dẹ̀ ń gbé ní abẹ́ òrùlé yẹn báwo máa ṣe wọ́n ní kódà bó wà di kọ̀ọ̀rọ̀ gidá màá máa mú lọ sí Ìbàdàn. Mo sọ bẹ́ẹ̀. Mo ní tó ìyọ̀ǹda àwọn bàbá wa Àmì Ọlọ́run bàbá ni mo máa ń pè o ìyọ̀ǹda àwọn bàbá wa wọ́n kàn fún mi gọ́ọ̀rẹ́jì màá mú lọ sí Ìbàdàn. Bí Àmì Ọlọ́run sọ pé ta ni bàbá wèrè? Iṣẹ́ wo ló ní tó fẹ́ fi tọ́mọ? Oníṣẹ́ tíátà náà. Tíátà orí burúkú o. Ṣé pé Àmì Ọlọ́run sọ statement yẹn báyìí bí bàbá ọmọ yẹn ṣe dìde nìyẹn. Ó kàn gbá mi ní ẹ̀bùn lórí ní gbáà. Pásá máa fọ̀rọ̀ gùn bàbá. Wọ́n ní tó mo bẹ́ẹ̀ ṣe yanjú ẹ o. Báwọn ẹ̀ ṣe pé ṣé ewu bá ṣe yanjú ẹ̀kọ́ o. Ẹni tó bá bímọ ọ̀ràn nípọn ọmọ yín ni. Ṣé pé gbogbo àwọn tá bá ń gbélé ọmọ lajẹ́ tó bàbá bàbá àwọn ọmọ yín ni o. Àwọn tó àwọn ọ̀fẹ́ lè àfẹ́ àmọ́ ẹni bẹ́ẹ̀ ṣe soyún ọmọ wa àwọn ọ̀fọ́ ọmọ fún o. Máa ní mo náwó òbí wo gbà
bàbá ọmọ náà. bàbá ọmọ náà ẹ̀rọ ni tó bẹ́ẹ̀ máa fẹ́ lọ mú kó ni kí wọ́n mú kúrò àmì ọlọ́run dẹ̀ tọwọ́ bọ̀ pọ́sì báyìí mọ́kàn mo dọ̀wọ́ lẹ́bẹ̀ẹ́ ẹ̀jẹ̀ yẹn mọ́kàn gbé sókè báyìí ó dẹ̀ yọ pọ́sì ẹ̀gbẹ́ báyìí ó dẹ̀ fa 10,000 naira yọ ṣé ẹ mọ bí kí wọ́n mú kọ́tẹ̀wé kọjá wájú yẹn pé afẹ́ ya fíìmù 10,000 wọ́n dẹ̀ gbé pẹ̀lú ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ kó fún wọn pé kán lọ fi ṣe oyún bí wọ́n ṣe fẹ́ ṣe láti lọ yọ ọ̀wọ́n listen wọ́n pè é ní àáfàá yẹn ní àáfàá Al-Fulani mo fẹ́ connect ẹnìkan mọ́ wọn pé kí wọ́n bá jọ ṣe nǹkan kan papọ̀ mo wá pe nọ́mbà wọn ní táìmù àwẹ̀ mo ṣe wá pe nọ́mbà wọn táìmù àwẹ̀ Ramadan yẹn ó ń bísí mo pé wọ́n máa ń bísí táìmù yẹn wọ́n kàn pè mí padà ní àbá sún mo bísí ni o pè mí padà mo wá fi táìmù lẹ̀ kí àwẹ̀ fi lọ mo wá bẹ̀rẹ̀ sí pé wọn láti gbà yẹn náà wọn wá gbé kọ́ mi mọ́ Alhaji Al-Fulani ò gbé kọ́ mi mọ́ mo pé wọn ò gbé kọ́ ẹni tí mo fẹ́ connect mu wọn náà yẹn máa pa àbá sún wọn ò bá mi ṣiṣẹ́ mọ́ kí mo fẹ́ gbà ń bẹ̀ wọn ò gbé kọ́ mi mọ́ ni ìjọ tí wọ́n gbé kọ́ mi nínú àwẹ̀ mo sá sọ fún yín bó ṣe dijọ́ kan náà Alhaji Al-Fulani gangan ṣe pè mí náà àbá sún náà níbo ló wà mo ní mo wà lẹ́kọ̀ọ́ sá yọjú sí mi lọ́fíìsì ẹni tó wọ́n fẹ́ mú wá bá mi ń kọ́ mo ní màá dọ́dọ̀ wọn náà á ti pé mo gbọ́ sáàmù àbọ̀ mẹ́ni náà bọ̀ bá a ṣe gbọ́dọ̀ wọn lọ nìyẹn wọ́n ní àkọ́kọ́ ní wọ́n sá kí ẹni tí mo mú wá náà wọ́n ní ká tó mẹ́nu lé ọ̀rọ̀ tí a bá wá kí ló ṣe fún Saheed Osupa mi sọ̀rọ̀ mẹ́rin wọn kò gbàgbé wọn mọ́ yìí ṣe tó ó jẹ́ kó yé mi wípé bóore kan bá wà lọ́wọ́ mi kí n má ṣe fún bẹ́ẹ̀ ni ojú mi pọ́n àfáàdẹ̀ ni wọ́n kò yẹ wọ́n rò bẹ́ẹ̀ mi ò intentionally ṣe tí mo yẹ pé lọ́jọ́ ọ̀la mo fẹ́ fi ṣe conversation yẹn mo fẹ́ fi takú lórí kí mo fẹ́ gbọ́ kí ni mo gbà báyìí kí ni Òṣùpá tí ó ti ń star kémi ò tó máa bọ̀ tèmi náà dẹ̀ ń gbàdúrà kí mo fẹ́ fà wálẹ̀ fún lórí kí mo fẹ́ gbà ẹjọ́ tó mọ̀ kan bá wọ kọ́mẹ̀ntì pé kí ni mo gbà kọ́mẹ̀ntì yóò dùn mí tó mo mọ̀ pé tèmi náà ti ṣe ni mo ń gbà ní ti kọ́mẹ̀ntì tí wọ́n ń bú mi yẹn tẹ́ ẹ bá ṣe pé tán tẹ́ bá bú mi màá kàn reply wọn thanks for watching more comment please kò dùn mí ìyẹn ni pé kò dùn mí ẹ máa ṣe pé tèmi náà ti ṣe bẹ́ẹ̀ kì í pé mo comment ṣe bẹ́ẹ̀ o fídíò tèmi náà ń ṣe ti ẹ láti gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yẹn ní tí mo ṣe mo gbà lé oríta abẹ yẹn àbí sí bàbá kọ́ló lóòótọ́ sẹ́ẹ̀mí ni wọ́n ọ̀sẹ̀ mí náà bàbá yẹn mo nífẹ̀ẹ́ bàbá yẹn dákú mo pẹ̀lú Alhaji Saheed Osupa lamẹ́ríkà ni pé ẹ connect mú bàbá yẹn wọ́n dẹ̀ tán bá dé Nàìjíríà ojújọ́ kẹta ojújọ́ kẹrin lọ ni bàbá ṣe program pé ó ṣe adé kò sáadé èmi náà mọ̀ pa àwọn tí ó gbádé lọ́rọ̀ di wàhálà tó di pé aláyé pè mí kọ́yá jáde fún bàbá yẹn bàbá tí mo pé tẹ bá dé nítorí pé tí mo dẹ̀ nífẹ̀ẹ́ Osupa gbogbo awuyewuye yẹn ṣe wá lágbára tó ìtò tó wá bá mi lọ́kàn jẹ́ tí mo pé Alhaji Saheed Osupa tó yẹ kájọ máa jókòó lé òyìnbó kájọ máa wà báyìí kó wọ́n máa pé ọmọ yìí náà tẹ̀lé mi lẹ́yìn ó débi re èmi àti wọn jọ wá ń jókòó station à ń rojọ́ fọlọ́pàá. sóde level ẹ̀. ìbẹ̀wò wàá sọ lórí ayélujára ni ìbẹ̀wò wàá sọ ni ìgbà tí wọ́n jọ wá ń jókòó station àjọ rojọ́ ìbẹ̀wò sọ ni bí mo ṣe nífẹ̀ẹ́ bàbá yẹn tó àti bí tí màá hẹ́ di kàárẹ̀ ìrìn àjò mi àti wọn sí nìyẹn. so ọ̀gọ́lọ́pàá introduce pé tó Alfa Suna Alhaji Saheed Osupa tí wọ́n competition mú ní àwọn báwọn ṣe jẹ́ sí mi bàbá mi ọ̀gá mi ni wọ́n jẹ́ ní so tó Alhaji Saheed Osupa ọ̀yá kí wọ́n sọ bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ láti wọ́n á sọ̀rọ̀ tílẹ̀ kún tó Alfa Suna yìí sọ tiẹ̀ mo kàn bù sẹ́kùn ni mo kàn dọ̀bálẹ̀ ni mo fẹ́ dọ̀bálẹ̀ báyìí torí iṣẹ́ àbáyé wọn jẹ́ chair tó máa ń tàn wọ́n kàn tó ti tàn báyìí nìyẹn èmi jẹ̀fẹ́ dì wọ́n lẹ́sẹ̀ mu láti tàn àwọn ọlọ́pàá yẹn wá jẹ́ pé Alfa Suna dìde wọn ìdọ̀bálẹ̀ station ẹjọ́ náà máa ń rò mo ní ìfẹ́ gún wọn lẹ́nu ni. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o kò wá dé tán síbẹ̀ o kí wàá ní àwọn ènìyàn ń sọ nínú comment section ẹ jẹ́ ká jọ wọnú comment section ká jọ gbóhùn táwọn ènìyàn ń sọ níbẹ̀. Samiu Jinadu sọ wípé before you think of crossing road for someone think about it can that person cross gutter for you. Adekunle Gold sọ wípé God will see you through but next time try to learn how to keep secret no matter what. Àkànkẹ́ Lateef náà sọ̀rọ̀ ó ní when you are no longer friends with someone respect the secret they share with you it is called integrity. bẹ́ẹ̀ ò bá gbàgbé wípé ó tú àwọn àṣírí kan lórí ayélujára. bákan náà Bashir Taofeek sọ wípé asunkun rojọ́ Mr. Túlétúlé alágàbàǹgebè irú yín pọ̀ gan àwọn ènìyàn búkújàkà ẹni tó ti mọ̀ ọ́ ṣe tẹ́lẹ̀ rí á wá di ẹni tí kò mọ̀ ọ́ ṣe mọ́ lọ́dọ̀ yín. Lawal ní this will serve as lesson to everyone
think well before you take actions. Abdulmojid Kayode ni there are always better ways to approach issues. Nobody is perfect, bro. I hope you learn from this and find peace. Adéyínká Adékànmí ní wèrè ni ẹ́. Ó yẹ kí o bá King Saheed Osupa rojọ́ ní police station. Ṣebí ó ti wá sí social media wá release voice recording. Asukun rojọ́ ọkùnrin. Kò sí irú ìbàjẹ́ tí ó lè ba KSO jẹ́ lójú àwa. Olúfimọ́ tọkàntọkàn still on top ni wá. Ọdúnsìn Adébọ́lá ní you go explain tire. Hamzat Jamiu sọ wípé Alfa Suna èwo lẹ́kùn wèrè tó ń sun káàkiri gan. Òṣùpá is now in Canada doing his job. Kí ló fẹ́ gan? Salim Ọláìdé ní that crying part is fake. Lukman Adelani sọ wípé asukun rojọ́ tó bá jẹ́ pé voice message rẹ̀ báyé Saheed Osupa jẹ́ kí lẹ fẹ́ sọ nínú interview rẹ̀? Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Ẹ wò wọ́n ní wípé kò sí bó ṣe lè wò kí wọ́n tọ́jú àṣírí sí wa lọ́wọ́ tó irú ìjà tí yóò bá wù kó ṣẹlẹ̀ láàrin ìwà àti ọ̀rẹ́ rẹ̀ má ṣe kíni má dẹ́kun àbí má gbìyànjú láti tú àṣírí náà torí pé kíni o mọ̀ bóyá o ṣì máa nílò àǹfààní rẹ̀ lọ́jọ́ iwájú. Ọ̀rọ̀ wá rèé o ẹ̀yin èèyàn mi kí wá ní èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ mọ̀ nínú comment section. Ohun tí Alfa Suna ṣe ní àlàyé yìí fún Àgbàlẹ̀tù ṣé òótọ́ ni àbí irọ́ ni ẹkún tó ń sùn yín náà bákan náà kí lóhun tẹ máa rí sọ sí ẹ jẹ́ mọ̀ èròǹgbà yín nínú comment section. Àwọn ò wá nírìn jù báyìí lọ ní Dígí Naija TV. Ẹ má gbàgbé láti ṣe kíni láti tẹ like láti bá mi share fọ́nrán ìkẹdẹ̀ bá mi follow wa ní Dígí Naija TV. A ò nírìn jù báyìí lọ ẹ ṣé o ó dìgbà kan náà.